kì í ṣe pé bẹ́ẹ̀ náà mo disrespect ẹ but kí ni nǹkan tí mo rí ni now I'm sorry má bínú ẹ̀yin náà má bínú ohun kí mo ti mí ìsẹ̀ èmi náà ti mí sí i wọ́n bá mi jà ó wá lọ block wá sọ pé ó block èmi ó wá dis number mi ò number mi lọ́wọ́ because torí pé tí bá rí number yín I will not be comfortable now are you comfortable it's now obìnrin ní oríṣiríṣi jọ́síjọ́ wo ni mo níyàwó lè náà ó mọ ó lè remind mi pé níyàwó lè ok iṣẹ́ àwọn àbínú ok ṣe ọ̀rẹ́ yìí mo mọ́tò drive ọ̀nà ní mọ́tò ok give me okay ó lóun wá fún ẹgbà bros mo fẹ́ kí lọ ẹ̀jú ara yín ló bá síbi kìíní wọ́n nìṣẹ́ ó bá mú kìíní 200 bọ́ǹtù kan ló bá fún gbà ẹ lọ fi ẹ̀jú ara yín kẹ ẹ̀jú ara yín àwọn bọ̀ bí sáré gbé débi kan ó yá jókòó sígbà yìí wọ́n ti tẹ́ pọ̀tò ní jíìpù bàbá dá jíìpù ó wọlé síbẹ̀ àfẹ́ débi kan ibo là ń lọ ok ṣé bọ́ ọ̀rẹ́ lélẹ̀ ó ṣàti rí mi let's go ó ní lóun bá bọ́ sílẹ̀ bá lọ gbáwájú bá bọ́ síwájú mo bá tilẹ̀kùn ni ọ̀rẹ́ òun bá kí mọ́tò lọ pé máa lọ sílé sọ pé nǹkan kíkọ́ mọ̀ fún ó sáré lọ síbẹ̀ ó ní ok no kó má sọ bẹ́ẹ̀ mi who's that ok so but a máa lélẹ̀ ni o mi sọ pé ò lọ lé wà lọ lé ṣàmàbọ̀ ó ní ìyá ìbá dráìfù gbígbígbígbígbígbí gbàdá àwọn máa débẹ̀ ó bá jẹ́ bí government school yẹn government school àwọn kan gbá bọ́ọ̀lù níbi ìtòsí school yẹn ó wá drive lọ sí inú yẹn drive lọ sí ibi ẹ̀yìn ibi class kan ló yá ìṣẹ́ wá pa nọ́mbẹ̀ ó wá ní ṣé o wá sọ pé o miss mo miss ya bring your phone ni màá save number mi fara rẹ̀ ó wá save síbẹ̀ ó wá ní kí ni kí n save number yìí tí máa fi wúrà síbẹ̀ jẹ́ kí n fà ní kẹ́sì yes oríkì mi nìyẹn wọ́n fà ní kẹ́sì àníkẹ́ wọ́n ní this number ọmọ kan tó ṣẹlẹ̀ má forúkọ sí take a delete it because ìyàwó ìlẹ̀ fẹ́ wo fóònù ẹ̀ wò bẹ́ẹ̀ fẹ́ pe nọ́mbà bí kó lọ rí other stuff so I go to play safe ó bá save ẹ̀ kò fi orúkọ sí ó wà bẹ́ẹ̀ oṣù tó bá ti bá mi sọ̀rọ̀ tán máa delete ẹ̀ máa delete everything so that kò ní and don't má reply lórí ọ̀rọ̀ tí bá sọ má reply lórí ọ̀rọ̀ tí bá sọ tí kò bẹ́ẹ̀ kọ́ tó wá delete ẹ̀ tán wọ́n á reply síbẹ̀ àwọn ọ̀dọ̀ tèmi náà mi fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ó ní òfin táwọn fúnra wọn ni mi ní kẹ́ lọ máa ṣe ọ̀dọ́lẹ́yìn tẹ̀yìn kọ́ ọ̀dọ́ ní ṣìnà ni ẹ̀wá pé ìbàdàn ti kó nǹkan tẹ́ ń sọ ó ní òun á ṣáà ó ní àwọn ṣáà ṣe bọ́tà àwọn débẹ̀ wọlé àsọpọ̀ omi sí ó ní òun mí sí yìí ó ní ìyá yìí àwọn aṣọ tó máa ń tóbi yẹn bí agbádá yẹn ìyá ìwọ̀ wọn tí bìkan lẹ́nu ọ̀ká tó padà yẹn níbo ni mo lọ ó ní mi tiẹ̀ gbé tara mi kọ̀ tẹ̀ wò níbo ṣe ti mí ìṣẹ̀ ok oníbó wá ní kò máa bọ̀ lẹ́yìn àwọn méjèèjì àwọn apalẹ̀kùn wájú dé mọ́tò òṣìṣẹ́ o èsì dẹ́ ń tọ́ ó bọ́ sẹ́yìn ó ṣílẹ̀kùn bọ́ sẹ́yìn náà bọ́ sẹ́yìn wọn àwọn apalẹ̀kùn dé àti ṣe àwọn bẹ̀rẹ̀ sí ní jẹ́ẹ̀tì ara wọn àwọn bẹ̀rẹ̀ sí mú ètè ara wọn ó dé di ìwúmọ̀ yìí mú ètè wọn ó mú gbogbo etí òun ó mú gbogbo ọrùn yẹ́ bẹ̀rẹ̀ sí ńlá gbogbo oyún bẹ̀rẹ̀ sí mú oyún àwọn ẹyin obìnrin máa mú ìyàwó ọkùnrin náà ó bẹ̀rẹ̀ sí mú oyún gbà tó ṣí tí ẹ̀ ṣe tó yẹ́ bá bẹ̀rẹ̀ pẹ̀lú kóhun yẹ́ bẹ̀rẹ̀ sí mú okóhun onístáì tí àtúwà fẹ́ mú okóhun lérò yìí onístáì tó tún lè rí oníyà yìí ò mú okó yẹn dé gbogbo ara báyìí olórí lásán nìyá yìí ti mú bí kí wọ́n fẹ́ ebi ẹ̀yẹ ṣe wọ́n nìyẹn òun ò mọ̀ pé ó ní eyín kankan lẹ́nu because owó òun okó òun yẹn ò kẹ́yìn bájẹ̀ kan náà wọ́n tún mú ibi ahọ́n wọn yẹn wọ́n tún fi lébi orí okó òun báyìí wọ́n tún ṣe a tún reduce ẹ̀ oníbí ẹ̀ ìṣèjókòó lóhun ní òun sùn báyìí sórí iṣẹ́ àyẹ̀ báyìí ni òun rẹ́sẹ̀ òun ká òun ṣe báyìí ìbí ẹ̀ ìṣèjókòó lóhun ní
ìgbà tí ìyá ìjókòó léhùn ó jókòó léhùn lórí mọ́tò rẹ̀ tó jókòó léhùn báyìí nígbà tó yá òun tó jókòó níbi mọ́tò òun jókòó báyìí torí pàtó òun jókòó báyìí òun láì dáhùn báyìí òun fẹ̀yìn sí báyìí so òun wá jókòó báyìí lẹ́yìn wá kó fèsì òun ṣe pé kò sáyè fún àwọn sún ṣé àwọn tó yẹ àwọn sún síwájú yẹn ti àwọn wájú yẹn ọ̀wá jókòó yẹ wọ́n bẹ̀rẹ̀ sí ráìdì òun ìyá ìlú ráìdì òun lòún pariwo nígbà tó pẹ́ díẹ̀ bí àwọn sì kó sí bí àwọn bàbá ọlọ́dẹ ni ilé ò tí ì ṣú o irú ìdìde náà ni o wọ́n wá gbá ilẹ̀kùn mọ́tò àwọn ìyá mi kò ní sùúrù kó máa wọ̀ ni ìyá ìbá ó bá wáyé dà díẹ̀ ló bá ní yẹs òun wọn àgbà wọn ni àyàmú mi ẹ̀ka sàn máa èyí ní ẹbí mẹ́ta ní ètò bá ti tọ̀ máa rí ní ìbá wá ní o ọba tó ṣe lọ definitely ìyá ìwé òṣìṣẹ́ máa lọ bẹ̀rẹ̀ ọba tó ń ṣe lọ ìyá ìbá tó bẹ̀rẹ̀ sí wáìnì òun lọ wọ́n bẹ̀rẹ̀ sí wáìnì òun lọ nígbà tó máa dà láìsí máa jókòó ìyá ìmọ̀ jókòó sẹ́yìn wọn jẹ́ káàárẹ̀ ìgbàṣẹ́ wọn máa ṣe ó yẹ kí n lọ lọ́ọ̀jẹ̀ báyìí kò sọ pé ìyàwó ẹ̀ take care arrange àṣẹ wọn máa ṣe so that àwọn méjèèjì ó máa jọ yé wa àmì ní problem ó ní wọ́n sọ pé òmòdé máa wù lọ́lé ó ní bọ̀ tó máa fi sí every Friday káwọn máa lọ́ọ̀jẹ̀ every Friday ó ní okay tí máa fẹ́ bá yín sọ̀rọ̀ mo máa pè yín you can come at any time tó bá tẹ̀sí pè mí tán máa delete immediately má jẹ́ pé nọ́mbà mi láwà fún pẹ́sì tí ìyàwó ẹ̀ máa check fóònù mi láti pé èmi ló ń pè that is number 1. Number 2 máa wálé yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo fẹ́ wá bò mí mọ̀ báyìí tí máa wá bẹ́ẹ̀ wọ́n lọ embarrass mi mo fẹ́ wọ́ yẹ kí n wá ọ̀rẹ́ mi gan pè mí pé àmì ni wá wọ àwọn ọmọ yìí bó ti máa wá sí pé bá mi ń bẹ̀rẹ̀ bá lọ embarrass mi ìyẹn ni mo sá fún mi ò jẹ́ kí n wá so tó bá ti rí mi call me big mommy àbí kò pè mí ní gold jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn ọ̀rẹ́ ẹ̀ lè sọ fún ọ̀rẹ́ mi ò fẹ́ kí ọ̀rọ̀ mi kó lọ káàkiri ṣáà mọ̀ pé lẹ́yìn táwọn èèyàn gbọ́dọ̀ máa yọ nǹkan àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mi fẹ́ kí ẹ̀rìn mi àtọ̀rẹ́ mi fẹ́ káàrin wá dàrú please ní wọ́n ti gba òun ti gbọ́ oyin mo ṣe pé òun kò ṣiṣẹ́ tó ọ̀rẹ́ òun bá píkì òun ní kò jìnnà sí italy kan tó wà bẹ̀rẹ̀ lórí tí wàá píkì òun lórí àwọn yàgbẹ́ òun jẹun wọ́n ní kó káwọn yàgbẹ́ káwọn jẹun àwọn àbẹ̀ ọ̀rẹ́ náà wá àwọn yàgbẹ́ àwọn jẹun táwọn jẹun tó ọ̀rẹ́ òun náà ti dé bá wọn òun ní kí ló bẹ́ẹ̀ yẹ kó òun jẹun kò kọ́ máa ra nǹkan lé lórí ra nǹkan lọlé àwọn ṣe àwọn onímọ́tò tó ń lọ wọ́n ti save ní màá fara àwọn save ẹ̀ ní òun ò forúkọ sí wọn ṣáàjú ó ní ọ̀rẹ́ wọn bèrè gbà báwo ni wọ́n máa náà sọ pé òun ò gẹ́ta ara wọn òun náà èyí méjì ìfẹ́ yìí máa lágbára o ó ní àti ṣe wọ́n sọ fẹ́ẹ́ lóun báwo ni mo ṣe fẹ́ ṣe wípé wọ́n máa yìí ojoojúmọ́ ló tún àmẹ́sì òun sí wọn nìkan tó máa ṣe ni pé o ti fún wọn ní déètì àbí ọkùnrin ní o gbọ́dọ̀ gbé ọkàn kúrò ń bẹ̀ kò ṣe gbọ́kàn kúrò ń bẹ̀ wàá gbé kúrò ń bẹ̀ náà ni o so that ilé ò ní dàrú o àbí kó o lè fún wọn lẹ mo lè fún wọn ilẹ̀ o ṣe ni wọn àti ṣe báwọn ṣe nù ó ní a ṣe fún mọ́lànà àjọ ṣe bẹ́ẹ̀ fún ògidì èyí ẹ̀ wọ́n dàbí èyí ẹ̀ ó wá ní ọjọ́ kan àwọn ti ṣe bẹ́ẹ̀ yẹn bọ́dà lè yẹ àwọn ajáde ọmọ nǹkan tó ń bí ọmọ òun náà ti ń ọmọ òun náà ti ń fẹsẹ̀ lílẹ̀ kúkú bọ́dà lè yẹ gan pé òun lè bóyá pé sọ́kò sọ pé bẹ́ẹ̀ gbé tutù yẹ tàbí jù bẹ́ẹ̀ lọ ìyá ìyàwó òun náà ti lọ sọ́dọ̀ wọ́n ti ṣe kíní kan so woman yẹn nìkan ó yẹ fún woman yẹn gbogbo tó ní kó fẹ́ di girlfriend débi because òun ní ráyè so ó wá jíjọ́ kan ìyàwó òun ò sí ní rárá ìyàwó òun ò sí ní so wọ́n wá pè wọ́n sọ pé wípé òun wà nílé o pé ìyàwó òun ò sí nílé nípa pé lóun wà pé òun ò dẹ̀ fẹ́ kúrò nílé bákan wá ní àwọn dẹ̀ fẹ́ rí ẹ o wípé àwọn dẹ̀ ní láti rí ẹ wọ́n ní dípò àwọn ti ṣe business papọ̀ àwọn aṣọ kan wà tó máa ń gbé fún àwọn ọmọ bíi àsìkò yẹn àwọn wọ́n ti gbé fún òun tà níbi iṣẹ́ tó bá gbé fún bí i wọ́n tà gbé fún bí i 150 òun lè tàbí iṣẹ́ bí 200 tó òun ti ń ta àwọn aṣọ yẹn pé àwọn aṣọ oríṣiríṣi lòun tà tó òun máa ń post ní orí kìlì tó pé ìyàwó òun náà mọ̀ pé àwọn ni wọ́n ń gbé fóun tóun fi ń tà bọ̀bọ̀ mọ̀ pé nǹkan wà láàrin àwọn oníjọ́ yìí ìyàwó òun ò lè dé níjọ́ yẹn rárá ibi tó lọ kò yẹ kó jẹ́ rárá ó ní bí wọ́n ṣe láwọn máa wá nìyẹn bá ní òkè kan wá
ṣé kán káwọn sọ̀rọ̀ ni kán